gengeng dance, gengeng dance, crack 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 pako 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 gengeng dance, gengeng ṣàgbọ́nà ha ṣàgbọ́nà ha ṣàgbọ́nà ye ṣàgbọ́nà ṣàgbọ́nà gbòsà lẹ́ẹ̀mejì gbòsà 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 lẹ́ẹ̀kan gbòsà oya àgbòsà bọ̀lọ́nu wọn bá ọ̀nù tí máa sọ̀rọ̀ nígbà ní o tún bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí arákùnrin yóò tọ́ ni ohun tó bá wí fún ọ oníkan lágbọ́dọ̀ mọ́ ṣe gbọ́dọ̀ ha ṣàgbọ́dọ̀ kra ṣàgbọ́dọ̀ pápápápá ṣàgbọ́dọ̀ gàgégé dance gíjìjì dance kra pako 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 gẹ́gẹ́ di kàǹtì kéjìké ṣàgbọ́dọ̀ ha ṣàgbọ́dọ̀ ha ṣàgbọ́dọ̀ yé ṣàgbọ́dọ̀ ṣàgbọ́dọ̀ gbòsà lẹ́ẹ̀mejì gbòsà 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 lẹ́ẹ̀kan gbòsà oya àgbòsà bọ̀lọ́nu wọn bá ọ̀nù tí máa sọ̀rọ̀ nígbà ní o tún bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí arákùnrin yóò tọ́ ni ohun tó bá wí fún ọ oníkan lágbọ́dọ̀ mọ́ ṣe gbọ́dọ̀ ha ṣàgbọ́dọ̀ kra ṣàgbọ́dọ̀ pápápápá ṣàgbọ́dọ̀ hey ṣàgbọ́dọ̀ kéjìké ṣàgbọ́dọ̀ rákákákáká ṣàgbọ́dọ̀ pápápápá pákó gẹ́gẹ́gẹ́gẹ́ pákó gẹ́gẹ́ pákó gẹ́gẹ́ pákó gẹ́gẹ́ pákó gẹ́gẹ́ pákó gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́ pákó gẹ́ pákó gbá pákó gígíngín 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 eré tí a fẹ́ wò yìí ni àfọwọ́fà ìlú apárí by Àfà Ìyàwó ní ìgbà kan arán Noah láti kan ọkọ̀ ṣùgbọ́n àwọn ènìyàn ṣe àìgbọ́ràn ṣé ẹ kò gbàgbé Sódómù àti Gòmárà áńgẹ́lì gbìyànjú láti gbé ìdílé Lọ́ọ̀tì jáde ṣùgbọ́n aya Lọ́ọ̀tì bojú wẹ̀yìn ó mọ̀ díẹ̀ wọ́n yọ a sì fi iná jó gbogbo ìlú náà run ìjẹ́ ẹ tún rántí ìlú Lénéfè tí arán jóná lọ ṣùgbọ́n ó ṣe orí kunkun a sì rán ẹlòmíràn lọ ó sì lọ gbà wọ́n là everything na double double na double double everything na double double na double double yeah na double double for Nigeria na double everything for Nigeria double double ha na double bọ̀lọ́run ọba ọ̀run tí máa sọ̀rọ̀ nígbà ní tó ń bá wà lọ́rọ̀ bẹ́ẹ̀ lónìí arákùnrin yóò tọ́ ni ohun tó bá wí fún wọn òun kò lágbọ́dọ̀ má ṣe gbọ́ràn ha ṣàgbọ́n rápápápá ṣàgbọ́n ha ṣàgbọ́n pápápápápá krápá 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 pákópá pákópá gègé pápá gègé pápá pákópá pápápápápá krápá pápápá krápá pápápápápá ṣàgbọ́n yé ṣàgbọ́n. lérú mi o mo fẹ́ jáde. Who is at home? yes ta nìyẹn o. It is me, èmi teacher ọmọ yín nílé ìwé. èwo nínú wọn. Ọmọ yín Jalingo, and my name is General Superintendent, Professor Evangelist, Total Dale Friend, Dr. Barrister Mr. Gogo. ẹ káàbọ̀ ẹ máa wọlé. Good day, sir. You are welcome, you are welcome. tíṣà ọmọ yín nìyẹn o. Shut up, my friend, shut up. Don't be singing and selling. What an in sugar. Huh? Mo wá láti fi ẹjọ́ ọmọ yín sùn yín nílé. Ọmọ yín ò mọ anything kò mọ kankan. Àfi kó máa kọrin játijàti àwọn orin pálapàla. Common ordinary A for apple tí mo ká ní jọ́sí tí mo fi win scholarship to Congo. Ìlú àwọn àrá kò mọ́. Nọ́ọ̀sì. Yes, ìwọ tó jẹ́ pé double promotion ló gbà ní ilé ìwé ìwọ tó jẹ́ pé double promotion ló gbà ordinary èèpọ̀ àpòlò onímọ̀ mo jẹ́rìí ẹ̀jẹ̀ ó mọ̀ ká fún ọ. Stop that! Nonsense! That is not what I tell you to read. Pass it! Ó gbà náà correct ó gbà ní enjoy ẹ̀ play out and loud itself.
sọ fún Mr. President kí wọ́n dá gbogbo orin kórin dúró rubbish. ẹ má dá wọn lóhùn jọ. ọmọ tí ẹkùn bá bí ẹkùn ní í jọ yóò jọ mí ní jàlejàlíngò èmi gbádùn ẹ dáadáa mo láìkẹ. dábì mi mo láìkì yín dáadáa ẹ fọ ilé ìṣá kò lè gbàgbọ́ ilé ìṣá kò lè gbàgbọ́ ẹgbẹ́ kí n túkà mi jẹ́ fọ jàǹdà sí ẹgbẹ́ dárarárá dárarárá dárarárá. Shut up! My friend, what an in sugar. A for apple, B for ball, C for cat. In Igbo language, we call it A for apple, B for buru, C for supu. That is what I asked you to read. ó gbà á nà ó àlọ́ ó gbà á nà ní ẹ̀jọ́ yẹ ó gbà á nà. dábì mi ẹ jẹ́ kí n máa kà lọ jẹ́ fọ kéwà wà wà kéwà kéwà wà wà kéwà ẹ fọ lálùbí pọpọpọpọpọ lálùbí pọpọpọpọpọ lálùbí pọpọpọpọpọ ẹ fọ màmá yakiri 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 ya papa yakiri 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 mama jalingiri yabayehe 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 yabayehe. yes èmi ń gbádùn ẹ nà ó mò ń ẹ̀jọ́ yẹ ó gbà á jọ mo láìkí bó ṣe ń kà ẹ. báyìí fífọ kásìrẹ́jẹ kájẹ sí rọ̀jò ibi wọ́n gba tábà ibi sọ́sọ́sọ́ náà fẹ́ yálà sí náà mọ́ mo ń gbádùn láti mi ẹ̀ sọ pé mo ti ṣe mistake mo ti kára mi mi ò tí ì káwó ó yẹra rẹ̀ máa jó sí ẹ̀ẹ́dẹ̀ tí ì sọ fún mi pé mo ṣe mistake. sì ni mò ń gbádùn ẹ máa lọ mọ́tò mò ń gbádùn ẹ káwó fún mi kẹ́mi kan bá ẹjọ́ àti ìyá àti títà kan gbogbo alájọjọ káwó fún mi. ó sọ ó ti yàyà yà tó fún ọgbọ́n ti yàyà yàyà ó ti yàyà yà ó dá ti yàyà yàyà ó dá ti yàyà láti lọ fún ọgbọ́n ti Shut yàyà up! yà. Oh, I say shut up, my friend. I will beat you. I will beat you. I will beat you. Will beat you. I will beat you. tíṣà má nà Jalingo mọ́ o Ayéfẹ́lẹ́ Jalingo náà má ṣe bẹ́ẹ̀ mọ́ o Ayéfẹ́lẹ́. má nà ọmọ mi mọ́ o nítorí a ò nítorí gbígbó pajá a ní nítorí kíkàn pa àgbò a ò nítorí wèrèwèrè pa òbúkọ a ò nítorí kó bàjẹ́ fọ́kùnkọ̀ ọbẹ̀. Timmy, ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ yìí, my friend. Let's teach him. Ká kọ́ wọn kí wọ́n lè dára fún wọn lọ́la. Come here, Jalingo. My friend, come here. I say come here, come here. Yes. By the way, what is nyanya? What is papa papa? What is Olenubi Kiniko? Are you a Jabandatis and wayward superior and non-entity boy? My friend, that is not what I asked you to read. I will beat you. Bara, bara.
ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ làwọn ọmọdé rí ẹ máa tọ́jú wọn. ẹni tí kò ní yálò ẹni tí kò lè lọ kú àwọn tó ń wojú Olódùmarè bàbá àdáwọn lọ́wọ́ sísítà máa ronú ọba tó gbọ́ tí àná wá sí bẹ̀rù ọba tó gbọ́ tí Sarah àfún ẹ ní tirẹ̀ o. mo ní ọmọ ní rákàkà kákàkà èmi Olúwa pàpọ̀pàpọ̀ yé ọmọ inú sì ní èrè rẹ̀ wọ́n fà ti rí lọ́wọ́ hàn lágbára kákàkà bẹ́ẹ̀ lọ́mọ ewé rí pàpọ̀pà ẹ máa tọ́jú wọn. bó ti kú kó lówó tó bó ti wù kó gbajúmọ̀ tó ẹ̀bùn ọ̀fẹ́ lọmọ bíbí láìsí ọmọ àsán ló jẹ́ bó ti wù kó lọ́rọ̀ tó ẹni bá wọ lọ́rùn ló lẹ̀ fún ọ ẹni bá gbọmọ lọ́wọ́ èṣù dandan ni kó ríjà Sátánì o èṣù á ṣe é ṣìbáṣìbò káì ẹjọ́ ká lọ mú sùúrù ọmọ níbi ní olúwa ẹ máa tọ́jú wọn lẹ́lẹ́lẹ́ jáde ọmọ ní ìní Olúwa ọmọ nínú rákàkàkà sí ẹ̀rẹ̀ pàkópàkópàkópà bọ́fà ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ làwọn ọmọdé rí ẹ máa tọ́jú wọn. ohun ojú wa lójú rí ẹ jẹ́ ká máa yọ̀ra o ẹni bá gbọmọ lọ́wọ́ Sátánì ó kọ lẹ́tà sí ìyá mi ẹ̀yin tọ́lọ́run ti fún lọ́mọ o ẹ jẹ́ ká tọ́ sọ́nà Ọlọ́run ọmọ níyìn ọmọ níjẹ́ ọmọ làwòrán òbí ọmọ ní ìní Olúwa ọmọ inú rákàkàkàkàkàkà sí eré pàkópàkópàkópà ọba ti rí lélẹ́lẹ́ lọ́wọ́ alágbádá bẹ́ẹ̀ làwọn ọmọdé rí ẹ máa tọ́jú rákàkàkàkàkàkàkà pápákpákè kìrìkà rákàkàkàkà rápápá rákàkàkàkà pápákàkà rákàkàkàkàkàkàkàkà kékèké kékèké ọmọ ní ìní Olúwa ọmọ inú rákàkàkàkàkàkà sí eré pàkópàkópàkópà ọba ti rí lélẹ́lẹ́ lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ làwọn ọmọdé rí ẹ máa tọ́jú rákàkàkàkàkàkà kìjìká pápákpákè kìrìkà. Ajayi sí one canteen. Má jẹ́ ká wọ eléyìí o, má jẹ́ ká wọ ọbẹ̀. Jẹ́ ká wọ ọbẹ̀ jọ, jẹ́ ká wọ ọbẹ̀, let's go there. Let's go there. Ta ló wà níbí jọ? Na me o, wetin you want? Give us food. Which kind food and how much? Give me garri. No, give me rice. Àmàlà lèmi fẹ́ jẹ. No, ẹgbẹ́ ìjẹ nǹkan tó rẹ̀ mi jẹ bẹ́ẹ̀ ni náà rice. Ẹ fi orí ẹ kò sí o. Ẹ tọ́ mi lórí ejò ní tèmi. Wá àbí ẹ̀yà wèrè ní talẹ̀ rí tó ń ta orú ẹran báyẹn. Ẹ má bínú ẹ fún wa lẹ́ran tó bá wà. Orí kìnìún kọ orí kìnkàn lẹ máa rí. Ẹ já wa lóhùn, ẹ fún wa lóhùn tó bá wà jàre. ẹ kú dédé wòyí o láti lè ṣe àwọn àtẹ̀bàsókè Fewédúgbe ìròyìn kan tó wá létí wípé ọ̀gbẹ́ni Yar'Adua àtàlábìnrin wa Stella fẹ́ ṣe ayẹyẹ ìgbéyàwó tí ó wáyé ní ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2010 àwọn alága dúró ọjọ́ náà ni Chief Sunny Abacha Honourable MKO Abiola arábìnrin wa Rẹ̀mí Abiola alága dúró Ọmọládùn olùdarí ètò ọjọ́ náà ni Michael Jackson olórin ọjọ́ náà ni Dagin ibi tí ayẹyẹ náà yóò ti wáyé ní ọ̀run àdírẹ́sì láti ibikíbi ẹ̀bù ogun májèlé kí ẹ̀bù sóúnjẹ tí ẹ bá ti jẹ wẹ́rẹ́lẹ̀ máa débẹ̀ ó dàbọ̀. ẹ tún kú déédéé wòyí lẹ́ẹ̀kan sí ìròyìn kan tó tó wa létí wípé ọ̀gbẹ́ni màálù kú lóru àná mọ́jú
tí ikú rẹ̀ sì dùn wá lọ́pọ̀lọpọ̀. A gbọ́ wípé àdá àti ọ̀bẹ ni wọ́n fi pa tí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ sílẹ̀ bíi honourable Shaki, gómìnà Fufu, lọ́ọ̀yà Ẹ̀dọ̀, teacher roundabout, lecturer Egungun Bọ́gọ́. Àwọn onídáná ọjọ́ náà ni Mr and Mrs Kishana, President Kerosene, Vice President Kokorin, His Excellency Arẹ́rán, Mr Amala, honourable Ẹ̀fọ́ Rírò, Mrs Eba. Àwọn mẹ́numẹ́nu ọjọ́ náà ni ìyáàfin Martina, bàbá wa Coke, ẹ̀gbọ́n wa Straw, sister wa Caprizone, bọ̀dá wa Pepsi. Ibi tí ayẹyẹ ọjọ́ náà yóò ti wáyé ní Ìjẹkújẹ street off Imukumu road, Abolonjẹku estate. Ẹ má ṣàlàyé wa o. Kí a tó máa lọ, ẹ máa gbọ́ kókó inúwé ìròyìn náà lẹ́ẹ̀kan sí. My name na Jegene from our station Talk Talk Man wey talk so tey in leg jam. We bring in a one short message. We hear say one popular man wey una know, Mr. Sule Saburi Bolo, wan do im 50th birthday wey go come up on the 25th of July. MC Papataya and Afarigo, musician Dejo, Mr. Rara, time 5 p.m. till dawn. Venue Musabejo Hotel wey dey for Fidiwo Estate. He say that dey make it no fight dey o, say he want to make everything dey cool. Once again, my name na Jegene. Everybody make una buy garri because na don dey go. Àjàyí inú máa rún mi kí ló dé báwo lè ṣe ṣe inú máa rún mi inú mi ò. Ajayi ran to Jalingo's mommy láti lọ pe màmá Jalingo wá. Lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ ìyá ni. Bó tilẹ̀ jẹ́ wípé aláìgbọràn ni ọmọ yìí, ewu bí ìyá rẹ̀ ṣe ń sáré kiri. Abiyamọ kú ọ̀rọ̀ ọmọ, gbogbo abiyamọ. A ò mà ní fojú sunkún ọmọ wa o, ó ga ẹ̀ tún lè ṣàmì àdúrà. A ó dàgbà, a ó dògbó. A ò mà ní mọ sàárè ọmọ wa. A ò sáà nílé ọmọ burúkú fẹ́kùn pajẹ. Wàhálà wa ò mà ní já sásán o. Èmi ó ṣe bí bàbá ò lè dàbí bàbá, má ṣe bí ìyá ò lè dàbí ìyá. Iná bá kú àfẹ́ rúbojú, bọ̀gẹ̀dẹ̀ bá kú àfọmọ ìrọ́pò, bálàjì ò sí nílé, ọmọ ẹni ní jogún ẹbu. Ọlọ́kadà dúró, Jalingo gbọ́dọ̀ kú o. 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 Óyá óyá óyá. Màmá yìí ò kúkú ní kúkú òjijì. Wàhálà àti ìdààmú rẹ ò ní já sásán, wàá kúkú jẹun ọmọ. Ọmọ yìí á kúkú ra mọ́tò fún ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run. Inú oyún wàhálà, ó tún jáde wàhálà, ó tún ń dàgbà wàhálà.
bí ó tiẹ̀ jẹ́ ilé ìwé náà wàhálà, ìjọ tí bàbá na ìyá nítorí ọmọ, ìjọ tí aládùúgbò fẹ́ sọ ìyá lẹ́nu nítorí ọmọ yìí. Abiyamọ kú ọ̀rọ̀ ọmọ, ìyá lọ́lọ́kọ̀ mi wá sáyé, ẹ ṣé mo mà dúpẹ́ oore tẹ́ ẹ ṣe. Ìyá tó ṣọlọ́kọ̀ mi wá sáyé, bàbá tó ṣọlọ́kọ̀ tí mo bá wá sáyé, ẹ ṣé mo mà dúpẹ́ oore tẹ́ ṣe gbogbo. Ẹ jẹ́ ká tọ́jú àwọn òbí wa, ó ṣe pàtàkì. Ẹ rí bí ìyá ṣe ń dààmú. Mọ́mí o wá pẹ́ láyé, mọ́mí o wá jẹ́ wọn mọ́. Ẹni bá ní kan ní rí bẹ́ẹ̀ akọ́lé akọ́lápá kó dání tẹ́ rapapa akó bẹ́ẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ akó bẹ́ẹ̀ pápápápá kẹ́kẹ́kẹ́kẹ́ akó bẹ́ẹ̀. Ó yẹ kí a tọ́jú owó òbí wa àtúbọ̀ sweet mother, I no go forget you for this suffer wey you suffer for me, yeah. Instrumental. Ẹ má jẹ́ ká gbàgbé àwọn òbí wa o, ó mà ṣe pàtàkì. Tí mi ò tí ì jẹun màmá yìí ò dẹ̀ ní jẹun, tí mi ò tí ì mu màmá mi ò dẹ̀ ní mu. Olóyún mi fóṣù mẹ́sàn-án, ó pọ̀n mi ò fọdún mẹ́fà o. Ìyá ẹ ṣé, ẹ kú ìtọ́jú mi. Má gbàgbé orísun, odò tó bá gbàgbé orísun gbígbẹ ní gbẹ, ẹni bá gbàgbé òbí ti sàpò ìyàkọ́. Ìyá ní wúrà iyebíye, ìyá kò lè fowó ra. Ó lóyún mi fóṣù mẹ́sàn-án, ó pọ̀n mi fọdún mẹ́fà. Èmi kò jẹ́ gbàgbé ìyá mi, ìyá kò lè fowó ra. Lákòótán tata yáyà tata yáyà tata yáyà tata yáyà tata táyà tata yáyà tata. I'm telling you, come here. Àbí orí ẹ ti yí ni, who is Ducky? By profession, I'm a doctor. And by the way, what happened? Ducky, follow me. Jalingo die. Ducky, follow me. Jalingo die. Ducky, follow me. Jalingo die. Let's go there. What happened to Jalingo? I say let's go there. Let's go. Hey, Jalingo, Hama. Jalingo sir, Jalingo Jiga, wọ́n fẹ́ ṣe é ni o. Dókítà kì í fún yàn lélẹ́yìí o. Jalingo wọ́n fẹ́ ṣe é ni o. Jalingo Hama, Jalingo sir, Jalingo Jiga. Ajayi what? Ajayi sáré. Ajayi what? Ajayi Jiga. Ajayi what? Ajayi sáré sẹ́. Ajayi what? Sáré o. Ajayi sáré o. Ajayi sáré o. Sọ̀rọ̀ náà ìdílówó ẹ̀já rẹ̀ ò dẹ̀ sọ̀rọ̀. Mo ti sọ fún yín pé 10,000 ni. O kàn ń pariwo 10,000 ò dẹ̀ wálé, àwọn alẹ́ kan ti ship laptop tó ń gba one, àwọn ń bóyìnbó sansan one, báwo jẹ́ ìwá jẹ́. Ìyẹn alẹ́ ṣé alẹ́ nì níbí tàbí airport níbí. Ọ̀rọ̀ ọ̀lẹ́ náà jẹ́ fún ẹ wà kó tibẹ̀ náà. O lọ gbé ìdí ẹ̀ nítan sókè. Èló ló wá fẹ́ san nísìnyí? Ọmọ jẹ́ fún ẹ 2 náà, jẹ́ fún ẹ 200, kò bẹ̀rẹ̀ manage yẹn kó tibẹ̀. Mo kàn fẹ́ ṣe ni o. Àti wípé mo kàn fẹ́ rún ẹyin ni o. Ẹja máa lọ fún ẹlẹ, ẹja máa lọ. Mi ò lè lọ bẹ́ẹ̀ o, jẹ́ ń dóde pàdé mi ò lè fi pàdé mi lẹ̀ o. Àgbà àfà ló ń bọ̀ yìí o, àfà ló ń bọ̀ yìí o. Àfà Nájímù. Àfà Muyideen. Ẹ̀yin ọmọ ìgbà wo lè ṣe ń ṣe bámu? Ẹ fẹ́ máa gbọ́dọ̀ rárá, àní náà mo yí ti pọ̀jù. Ẹ jẹ́ ká máa fúnra wa kọ́ra wa lófin. Báwo lẹ ṣe ń ṣe náà mo ṣe ń ka yín nu. Ohun tá a fẹ́ ṣe lẹ́nìí ni wípé bó tilẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ ká ṣe sàárẹ̀ ní ilẹ̀ yìí bó ti yẹ kẹ́ ẹ rí ìdájọba tèmi ṣe ìfẹ́ dájàrí àtèmi ṣe gbogbo àwọn ọmọ aláìgbọràn gbogbo àwọn ọmọ ṣáwó gbogbo àwọn ọmọ yahoo yìí bẹ̀rẹ̀ sí ní nà wọ́n. Allahu Akbar. À bẹ̀rẹ̀ sí ní jẹ́ wọn lára à bẹ̀rẹ̀ sí ní na gbogbo wọn. Mú tó tẹ̀ wá ṣẹlẹ̀ wọ́n ní àwọn kan wà nígboro nísìn wọ́n ní wọ́n jẹ́ ọmọ tán sáàgì wọ́n á bẹ̀rẹ̀ sí gbé jókòó sí bẹ̀bẹ̀rẹ̀ dì wàláì irú òfin wọn gbogbo àwọn tá a bá ti mú à á fi wọn jókòó. Allahu Akbar. Àfà Nájímù. Àfà Muyideen. Aká
aláì sálẹ̀ ìgbọ́rọ̀ ni ó ní aláìgbọ́rọ̀ lọ fẹ́ yẹ ìwà ọmọ yìí àní kò mọ̀ ṣe náà tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹ kí ló dé tó ọ̀fẹ́ máa gbọ́rọ̀ agbọ́dọ̀ tún ìlú yìí ṣe ẹ̀yin gángan tó fẹ́ máa bà á jẹ́ nǹkan tá à ń wí ni pé ẹ fún mi lọ́rẹ́ báyìí àwọn ọmọ tá a fẹ́ náà là ń wò lọ́ọ̀kan a sì máa nà wọ́n débi pé wọ́n jà wọ́n nínú ìwà bí wọn. para yé àfà kí la ṣe. yìí tí ń nà yín àfẹ́ máa nà wá máa fẹ́ fún yín kí ló fẹ́ díẹ̀ tó à ń nà wá báyẹn kí ló ń ṣe yín gan èmi ò fẹ́ fún yín respect yín o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́yìn ọlọ́run tí o bá yẹ bẹ́ẹ̀ kọ́ lọ́nà alẹ́gbà ẹ̀yin ẹ̀ máa lẹ́gbẹ̀rẹ̀ tí ẹ bá kó HIV nísìnyí ẹ máa wá bá àwa lábàá bá yín bẹ́ẹ̀ lọ́n so agbọ́dọ̀ nà yín dáadáa ká ẹ ṣe é yìn torí tá a bá nà yín ẹ mọ bẹ̀rẹ̀ sí ṣàìgbọ́rọ̀ ìlú yẹn gbọ́dọ̀ fọ́ ọmọ ẹ̀yin gan lè wá jẹ́ ìyá àfà ká bẹ̀rẹ̀ sí gbógun ti wá ìbàjẹ́ àfà ìṣọ́ra yín gan ó kàn ṣẹ̀yìn ni o tí o bá bẹ̀ mi gbádùn gbogbo ẹ̀yin ṣe ẹ̀kọ́ lọ́nà wa yín náà wa àfà nàgìmù àfà Muyideen ìjẹ́ mo kẹ́ mi ò rí fóònù mi mọ́ àwọn ọmọ yìí mo ti mú fóònù mi ẹ wo èmi ò sàfà kékeré àfà ọlọ́run lèmi o bẹ́ẹ̀ ṣe rí tẹ̀ bá mú fóònù mi sílẹ̀ aláì iná yìí àfà nàgìmù àfà Muyideen àfà nàgìmù àfà Muyideen àfà dàmínà yàsí mínà ìṣètò ìfẹ́ bínú mo ti ní ìní bínú mọ́ bọ̀tà àwọn ọmọ ìfẹ́ wọ́n fẹ́ mú un bínú iná wọ́n yìí ṣó wọn. bàbá ẹ̀kọ́ ló ń pariwo látàárọ̀ ẹ̀kọ́ ló ń jábọ̀ ẹ̀kọ́ ló ń ṣe kíní ẹ̀kọ́ ló ń nà wá látàárọ̀ ìtorí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lèmi ṣe fún yín ní kíní yìí o tí ó bá yẹ bẹ̀ mi ò ní gbé fóònù yín sílẹ̀ má dẹ̀ jí gbé àbá tún gbàtẹ̀ bí nǹkan ẹ̀kọ́ wọn ṣe kàn ojoojúmọ́ ẹ̀kọ́ máa nà káàkiri ẹ̀kọ́ máa ṣe mọ̀ ló ń ṣe yín náà. àfà nàgìmù àfà nàgìmù àfà Muyideen ẹ rí pé ọmọ kàtá yìí ìjà rí pé wọ́n tún mà nábì wa sálámọ̀ aláwọ̀ nísìnyí ẹjẹ́ á máa tẹ̀síwájú ká sì máa kọrin wá lọ ká sì máa bá gbogbo wọn wí gbogbo tá a bá ti rí ìgboro lẹ́ni àá bẹ̀rẹ̀ sí í nà wọ́n àá bẹ̀rẹ̀ sí í já wọn lọ́rẹ́ óyá àmì krakakakaka àmì pako pápápákó àmì pako pápápákó àmì pako jẹjẹ kéréjẹjẹ 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 kákàkà 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 krakra kákàkà krakaka pako pako gbẹgbẹ pako gbà pako gbẹgbẹ pako àmì àmì krakaka àmì kakakakaka krakakakaka àmì Allahumma hami Allahumma hami Allahumma hami Allahumma hami ẹni títí ẹ̀ ti jóná kò ní kó ná mọ́ ti wá Allahumma hami Allahumma hami Allahumma hami Allahumma hami ẹni títí ẹ̀ ti jóná kò ní kó ná mọ́ ti wá kérékéké àmì pápápápá àmì krakaka àmì pápápá àmì kraka àmì kakakaka àmì ẹni títí ẹ̀ ti jóná kò dẹ̀ ní kó ná mọ́ ti wá kò dẹ̀ ní kó ná mọ́ ti wá kó ná mọ́ ti wá kò dẹ̀ ní kó ná mọ́ ti wá kó mọ́ wọn ti wá kò dẹ̀ ní kó ná mọ́ ti wá kò dẹ̀ ní kó ná mọ́ ti wá ẹ̀rọ wọn ti wá dẹ̀ ní kó ná wọn ti wá. Sallallahu ọmọ sallallahu ọmọ sallallahu ọmọ sallallahu ọmọ asalatu asalamu alamu ọmọ asalatu asalamu alamu ọmọ ìlàlá sallallahu ọmọ sallallahu ọmọ sallallahu ọmọ sallallahu ọmọ asalatu asalamu alamu ọmọ asalatu asalamu alamu ọmọ ìmàlà asalatu asalamu asalatu asalamu asalatu asalamu tu asalamu asalatu asalamu asalatu asalamu alamu ọmọ ìlàlá mu ọmọ ìlàlá alamu ọmọ ìlàlá alamu ọmọ ìlàlá alamu ọmọ ìlàlá mu ọmọ ìlàlá alamu ọmọ ìlàlá mu ọmọ ìlàlá alamu ọmọ ìlàlá mu ọmọ ìlàlá alamu ọmọ ìlàlá la ilaha illallah muhammadu rasulullah la ilaha muhammadu rasulullah kakakakakaka muhammadu rasulullah la ilaha illallah muhammadu rasulullah la ilaha muhammadu rasulullah la ilaha illallah muhammadu rasulullah la ilaha illallah muhammadu rasulullah. 3-1 G2B and me no gon' come first a big attack when you like that. Me once again gossip for it. Boy, I can tell them what I'm. Yeah man, this is a boy G2B. You know how we run this in our AJ communication. This is G2B alongside the door in the building, you know. Yeah, this is one and only I feel one. All about in the building. Yeah, let's get present with a let's man. See. Oh yeah, bless hey. Oh yeah, with that. Hey. Oh yeah, bless hey. Oh yeah, with that. Oh yeah, bless. Oh yeah, with that. Oh yeah, bless. Oh yeah, with that. Oh yeah, with that. Oh yeah, with that. Oh yeah, bless. 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 See. The done tell them again. Yeah. See. Oh yeah, God bless your mama. Yeah. God bless your brother. See. God bless your sister.
God bless your brother. Yeah. God bless your auntie. Oh yeah, God bless. Oh yeah, vida. Oh yeah, God bless. Oh yeah, vida. Oh yeah, God bless. Oh yeah, God bless. Oh yeah, vida. Oh yeah, God bless. Oh yeah, vida. Oh yeah, God bless. Kai, àwọn ọmọ kàtá yìí náà nu. Àfa mú ìdí àfa ànájúmọ̀ mi ìfẹ́ porúkọ yín mọ́tò ní ti bá pè yín ẹ bẹ̀rẹ̀ sí pariwo náà ẹ̀yin tí a fẹ́ jẹ́ máa láìpẹ́ rẹ. Yìí fura mi máa dáwọn ọmọ ìlẹ́jọ́. Para. Afam me got from Rue but from Congo by family. We don't send you. We don't think the bad man. God bless you man. Yeah man, go yeah man. Ẹ fẹ́ yan máa láìpẹ́ rẹ fẹ́ yan mọ́ kàtà. Yìí ní jẹ́gẹ́ ìbàlú ìjẹ́. Gbogbo yín padà ní iná. Yìí lẹ́yìn jáde ní ìlú ìní tẹ́tí máa tún lùmọ̀ lórí. Tí n bá kú sójú ọ̀nà Ọlọ́run yóò pé mi. Yìí náà yín dáadáa. Para. Yeah, Afam we don't send you man. Big up. Ìgbédè tẹ́ ń sọ bó bá jẹ́ pé ń bú mùsùlùmí ni. Ìgbédè tẹ́ yọ ṣùgbọ́n èmi náà forin dá yín lóhùn. Ẹ má pe mùsùlùmí lónìí ìmọ̀lé ẹni bá pẹ́ mùsùlùmí lónìí ìmọ̀lé kò kéwú kò béèrè aláìmọ̀kan ni ẹ má pe mùsùlùmí lónìí ìmọ̀lé ẹni bá pẹ́ mùsùlùmí lónìí ìmọ̀lé kò kéwú kò kéèrè aláìmọ̀kan ṣẹ́ mọ̀ pé òpópó mẹ́ka mọ́ròrò àlùjọ́nà nílé wa kàkàkàkàkà àlùjọ́ pápápápá kẹ́kẹ́kẹ́ kàkàkà kẹ́kẹ́kẹ́ kàkàkà kàkàkà ẹ mọ̀ kankan ẹ̀yin rò pé orin kàtá nìkan lẹ́ mọ̀ kan ẹsẹ̀ kẹ́ máa kọrin religion kẹ́ máa kọrin tó tọ̀ sọ́nà Ọlọ́run ẹ mọ̀ kankan ẹ máa gbórin tèmi náà kàkàkàkàkà rápápá pápápá ó mọ̀ rorò ó yá ó mọ̀ rorò ó yá ó mọ̀ rorò ó mọ̀ rorò ó yá mọ̀ rorò yá ó mọ̀ rorò òpópó mẹ́ka mọ̀ rorò àlùjọ́nà nílé wa òpópó mẹ́ka mọ̀ rorò jọ́nà nílé rápápá mọ̀ rorò ó yá ó mọ̀ rorò òpópó mẹ́ka mọ̀ rorò àlùjọ́nà nílé wa àlùjọ́nà nílé wa jọ́nà nílé wa àlùjọ́nà nílé wa àlùjọ́nà nílé wa èèyàn ló ń gbábẹ́ àlùjọ́nà nílé wa òpópó mẹ́ka mọ̀ rorò jọ́nà nílé wa èèyàn ló ń gbábẹ́ àmújọ́nà nílé wa òpópó mẹ́ka mọ̀ rorò àlùjọ́nà rápápá orí tó ń sùn jẹ́ ká lọ rà bébí ò pa ẹ́ ni. ẹbí ń pa mí kí la fẹ́ jẹ báyìí. jẹ́ ká lọ jí fùfú ìyá tó ń sìn náà. má jẹ́ ká lọ bẹ̀ o ìyá yẹn lè má sùn o ó lè má sùn má yẹ ká lọ bẹ̀. jẹ́ ká lọ bẹ̀ jọ. Olè. Olè. ẹ kàn ń pè é ẹ tí wọ́n sílẹ̀ kí la jí jọ kí la jí. ẹ kàn ń pariwo ni ẹ kàn ń pariwo kí la jí nísìn kí la jí. Jalingo Mr. Gogo ti ń bọ̀ kí la máa ṣe é sìn. Mr. Gogo ayé gogo wọ̀ta gàrí sista gàrí broda jan koríkorí 1 koríkorí 2 koríkorí 3 koríkorí 4 oya Mr. Gogo dagada karakata oya Mr. Gogo tabadabada oya Mr. Gogo. Shut up! I said shut up! You guys were supposed to be in class by now. Abẹ́rẹ́ àwọn tètèrè àwọn ọ̀tẹ̀ lásánlásán yìí tí wọ́n lè ka common ordinary A for apple. No sir, jí kankan sá o. Jí kankan sá o. What's he saying no sir? Where is my cane? Give me my cane! You this charlatans occultism, impression, occultism, notorious villaging, nonsense boys, I will teach you a lesson. Olè ni wọ́n o, fún mi wà lọ́wọ́ wọn o, ẹ sáàs wọn olè ni wọ́n o. That's right, come here. I said come here. Both of you come here. Oh yeah, let me search you. So this is what you are doing. Oh yeah, Ekulas man. Ekula my friend. Ekulas man. I will teach you a lesson. All right, you repeat after me round. Sọ pé mo ní jalè mọ́. Sọ pé mo ní jalè mọ́. Dákẹ́ ẹnu ẹ. I said shut up. Shut up. Àbí orí ẹ dàrú. Àbí orí ẹ dàrú ni. Oh serious. Okay, sọ pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Okay, sọ pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Láti òní lọ. Láti òní lọ. Gbogbo ẹ̀dá tó bàjẹ́ tí mò ń wù. Gbogbo ìwà burúkú tí mo wù. Ọ̀ya
gbogbo ẹ ti di ẹ̀dá tuntun lẹ́nìí. gbogbo ẹ̀ ti di ẹ̀dá tuntun lónìí. nísinsìnyí ó sì di ẹ̀dá tuntun lẹ́nìí. nísinsìnyí ó sì di ẹ̀dá tuntun lónìí. kí ọlọ́run ràn wá lọ́wọ́. kí ọlọ́run kókó ràn wá lọ́wọ́. ọ̀yà stand up my friend dìde. Oya, stand up, my friend, díẹ̀. Nonsense. Nonsense. You stupid. I will beat you. Ìṣàmánàmọ́ lẹ́yìnwé o, Ayéfẹ́lẹ́. Ha, Ayéfẹ́lẹ́. Pápápápápápá. Ayéfẹ́ gbìngbìn gbìngbìn. Come back here. Jalingo, I said, come back here. Come back here. I will teach you a lesson. Ayéfẹ́lẹ́. Nonsense. Ayéfẹ́lẹ́. Ayéfẹ́lẹ́. Ìṣàmánàmọ́ ilé ìwé o, Ayéfẹ́lẹ́. Ọmọ ilé ìwé mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ o, Ayéfẹ́ pàràpàrà. Ayéfẹ́lẹ́. Oya oya Mr. Gogo. Dabadabada dabadaba dabadaba Mr. Gogo. Dabadabada. Ẹ ti lè ná yanjú o. Gẹ̀gẹ́dẹ́gẹ̀dẹ́ ẹ ti lè ná yanjú o. Dabadaba oya má ṣe bẹ́ẹ̀ mọ́. Dabadaba daba Jalingo má jalè mọ́. Dabadaba daba má ṣe bẹ́ẹ̀ mọ́. Ara kékeré. Krakp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 
ta ló yìnbọn o ìbọn lórí mi o mo ti kú o yé ta ló yìnbọn o yé. ìbá mi bàbá àjàlí ń gòkè wélé mi lọ síbi kan tí a tọ́jú rẹ̀ o. ẹ̀gá ní ìwé àdúgbò ìgbà mi o. ẹ̀gá ìwé tó wí pé ẹni tó bá rí ni ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹni tí ò rí ni ń ká mọ̀ mí. ìbá mi bẹ́ẹ̀kẹ́ wélé mi lọ o. oṣù yìí títí dé bá mi lójijì oṣù yìí dẹ̀ títí dé bá mi lójijì oṣù yìí ti dé bá mi lójijì o. ìgbà mi ó dé ti dé sí lọ́ra o. kéjà lọ sọ́dọ̀ pásítọ̀ lídógún o. atm mi ràjú kankan kò pọ̀wọ́ o atm mọ mí ni mo fẹ́ lò ó atm mi ràjú kankan kò pọ̀wọ́ atm mọ mí ni mo fẹ́ lò ó. àìwí gbá ewì wo ẹ̀kan atm nínú ọ̀rọ̀ ibà o. ẹ sọ fún mọ̀mí kó dọjọ́ ìnímú ilẹ̀ ò gbọ́dọ̀ ṣú lónìí o ẹ sọ fún mọ̀mí kó dọjọ́ ìnímú ilẹ̀ ò gbọ́dọ̀ ṣú lónìí o. mi ò rí mọ̀mí ẹ bá mi wá mọ̀mí o mi ò rí mọ̀mí ẹ bá mi wá mọ̀mí o. olòṣì mà làwọn obìnrin wọ̀nyí olòṣì ni wọ́n mo yàká olòṣì àlọ́ olòṣì ni wọ́n mo tún yàká mo yàká ní mo yàká olòṣì ni wọ́n olòṣì.